tí iná ò ní padà wá bàjẹ́ tọmọ jù sí lọ. Bàbá wa ìlà ẹ ti wá ìlà ẹ ti wáyé oyè yìí ayé yìí ò ní padà wá bàjẹ́ tọmọ jù sí lọ. Àdìdí ìsádàlì ara mi. Àlìdájàbí àlìmúdàbí àsìlájà tìbí sàjíràtì wàlíwùdù àní àríjànàbí wàhíndù ní tàmásíyàbí wàkúlìlì mọ́nìlì yàrá mi àsàlì àti yàtàwù lọ́jà tọ́lù yàrá mi àlìmíkà ayẹ̀dìwù ni ewúdù níbi sàjírà mi ìyàbí ìwúdù ìdàkì bàdàtì
lè gbé lọ ẹ ò lè gbé lọ kọ́sídà tó wà lẹ́nu mi ẹ ò lè síkìrì tó wà lẹ́nu mi ẹ ò lè gbé lọ ẹ ò lè gbé lọ ẹ ò lè gbé bá ẹ ò lè gbé lọ kọ́sídà tó wà lẹ́nu mi ẹ ò lè gbé kọ́sídà tó wà lẹ́nu mi ó yá sọ bẹ́ẹ̀ ó sì ní bákan jù kan ó sì ní bákan jù kan lọ ó sì ní bákan jù kan lọ ó ta lẹ́nu jù wọn ató bàbá ó ti tètè dé kó má tètè lọ ató bàbá ó ti tètè dé Ismaila kó má tètè lọ ọba ató bàbá ẹ mọ̀ bọ̀ ní ibi náà ó ti tètè dé ọba kó má tètè lọ. àwíyé ẹlẹ́bùn tó pọ̀ ní ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé tọmọdé wí bí láyò ti gbọ́ ohun tó dùn tún láyò fi gbé yọ̀bọ̀ ṣàṣẹ àwíyé làwọn kọ́líkọ́lí kan náà ṣẹ̀ lórí àti gbàlùjọ ẹ̀ máa dùn gidi ní gbèsè jábọ̀ ìgbódùn ló tún ní títí ayé kò ní ilé ìtura ní bíbọ́ tó fi náà ẹ̀mí dáná ṣàlùmọ́ ó yá sọ pé ìyàwó mi ó ti di bọ́lá òjò ẹ̀yẹ ìjọba ìyàwó mi ó ti di bọ́lá òjò tó sọ pé gbogbo ẹ̀yà lánàá mi ẹ̀ ṣàánú mi lókè lókè lẹ́wọ̀n àwọn ẹ̀yà ẹ̀yà lánàá mi ẹ̀ ṣàánú mi lókè lókè lẹ́wọ̀n ẹ̀yà onídùúró mi tẹ̀ dúró ẹ̀ ṣeun ẹ̀yà onídùúró mi igi lẹ́yìn ọba mi ẹ̀ ṣeun. Já sọpẹ́ já sọpẹ́ ta lónìí kò já sọpẹ́ ó já sọpẹ́ ta lónìí kò já sọpẹ́ ó já sọpẹ́ ẹ wá bá mi kí àwọn fásitì mi àwọn àyè ló bá máa tètè lé gbogbo dododo rere mímí mílẹ̀ mílẹ̀ do. Ṣé alẹ́ mi ní ìdùnnú wa aláwọ̀ má bà mí inú jẹ́ èmi ní ìdùnnú wa aláwọ̀ má bà mí inú jẹ́. Àwíyé gbogbo ẹni tó bá bímọ tó fẹ́ jèrè ọmọ ẹlùlù dá ẹlùlù. Gbogbo ẹni tó bá bímọ tó fẹ́ jèrè ọmọ. Àníyàn yìí sọmọ lọ́mọ ẹ̀dá kò wẹ̀jẹ̀ ọmọ. Kẹ́lẹ́ máa ṣàdúrà fọmọ tẹ̀bí lójoojúmọ́. Alábìísà tó gbólóhùn ṣe bílẹ̀ máa tó mọ́. Ìgbà tẹ̀bí náà tẹ́tẹ́ fẹ́ jèrè ọmọ. Sọ́ba gbélé tẹ̀kọ́ tàtàn ṣe fojú ìyá mọ́. Yé màmá mi lónìí ìwọ ọmọ mi dákun máa ṣe jẹ́jẹ́. Báyọ̀ burú èèyàn ṣòro mọ̀ ṣe pé wọ́n ló ń jẹ́. Bẹ́ẹ̀ kọ́ gbèrò kí ẹkùn ọlọ́run kò ní jẹ́. Tó bá ń dára fẹ́nìkan ayé ìgbà jẹ́jẹ́. Tàbá tún ṣùdé sálẹ̀ kòkó àrísàlẹ̀ apẹ́. Ibi tó bá mi bọ́rọ̀ dé ọlọ́run kò dúpẹ́. Ó yá sọ pé àwa kọ́ ọlọ́run ọba ló ń gbé wa ga. Àwa kọ́ ọlọ́run ọba ló ń gbé wa ga. Àwa kọ́ ọlọ́run ọba ló ń gbé wa ga. Àwa kọ́ ọlọ́run ọba ló ń gbé wa ga. Ó jà sọ́kọ́ ló náwó. Anisọ́tì ọmọ bàbá yìí mọ̀mọ́ láti ọlá. Àjàrú kàyà ló ń náwó. Àjàrú kàyà ló ń náwó. Àjàrú
lọ́rùn àyà ló ń náwó. Ànímú yìí gbàjúra wa lọ. Ànímú yìí gbàjúra wa lọ. Ó ṣe é zẹ́ẹ̀dì gbogbo aluminium village. Àwọn eléyìí tó bá fẹ́ kọ́lé tó fẹ́ sàlùmílíọ̀nù síbẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. Ó yá sọ pé òkè gbogbooro 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 òkè gbogbooro. Èmi sì kọ̀ òkè gbogbooro. Òkè gbogbooro òkè gbogbooro òkè gbogbooro òkè gbogbooro òkè gbogbooro òkè. Allahumma salli salli ala Muhammad wa sayyidina. Allahumma salli salli ala Muhammad. Oya ẹ̀ka bọ̀ sílé agbára bá a sẹ́kọ̀ọ́. Wọ́n ní mo lẹ́rù kú mo ní disciple. Bàbá rí mi ẹyẹ bá ṣẹlẹ̀ tó wá bá. Wọ́n ní mo kárí sódà sókè mo ga bá. Ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá. Oya ọ̀gá ńlá lẹ́bí títí wá o. Ọ̀gá ńlá lẹ́bí títí wá o. Ẹbí alálùbáríkà ọ̀gá ńlá. Oya ọ̀gá ńlá yẹn mà ní tó sọ wípé ó kọ́ ọ pẹ̀lú ọ̀. Oya ọ̀gá wa ọ̀gá alórí 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 ọ̀gá tiwa àfáwa àfáwa. Oya àwọn tèmi tó sọ pé ìlú sọ pé orí tí bá ń kọ́ kó lẹ́lẹ́ sá. Àwọn tó bá ń jókòó lórí wọn orí tí bá ń kọ́. Yéèbà wọ́n ti kọ́wọ́ wà pé kọ́lọ́ tó jòjì. Wọ́n ti fẹ́ jòjì mi kọ́lọ́. Wọ́n ti kọ́wọ́ wà pé kọ́lọ́ tó. Yéèbà wọ́n ti fẹ́ jòjì mi. As-salatu ala nabi sallallahu alayhi wa sallam taslim. Allahu Allah Allah Allahu Allah. As-salatu ala nabi.